àwọn ajínigbé gba mílíọ̀nù 12 náírà power bank méjì láti tú ọba ọlánìpẹ̀kun tí wọ́n mọ̀ jí gbé ní Kwara sílẹ̀. Àwọn ajínigbé tó jí ọba ìlú ààfin ìlérè ní ìjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ọba Samuel ọlánìpẹ̀kun àníwọ̀gbé wọ́n mà ti yọ̀ǹda ọba náà báyìí. Àwọn ajínigbé yọ̀ǹda ọba ọlánìpẹ̀kun ní alẹ́ ọjọ́rú Wednesday tí ń ṣe ọjọ́ 4 oṣù kejì ọdún 2026 láti bí oṣù káàbọ̀ ní àkàtà àwọn ajínigbé náà. Owó mílíọ̀nù 12 náírà òun ni wọ́n mọ̀ san láti fi gba ìtúsílẹ̀ ọba náà ní ọjọ́ 24 oṣù kejìlá ọdún 2025 làwọn ajínigbé náà mà jí kábíyèsí àti ọmọ rẹ̀ Ọláolú tó mà jẹ́ àgùnbánirọ̀ gbé tí wọ́n sì yìnbọn pa olórí. Ṣáájú ni wọ́n ti yọ̀ǹda Ọláolú ọmọ kábíyèsí lẹ́yìn tí wọ́n gba 20 mílíọ̀nù náírà. Oníwàásù ìjọ CAC tí kábíyèsí ń lọ ní ìlú Ìdọ̀fìà ẹni ọ̀wọ̀ Samuel Ajayi ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ajínigbé náà wọ́n ti yọ̀ǹda kábíyèsí. Ó ṣàlàyé pé àwọn ajínigbé náà gba owó mílíọ̀nù 12 náírà àti power bank méjì kí wọ́n tó yọ̀ǹda ọba ọlánìpẹ̀kun. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé inú gbogbo ìlú ló dùn bí wọ́n ṣe fojú rí kábíyèsí wọn padà lẹ́yìn ọjọ́ 45 tí kábíyèsí tó ti lò lákàtà àwọn ajínigbé náà. Ó wáá sọ wípé níṣe ni gbogbo àwọn ará ìlú òun wọ́n mà tú jáde láti wá wo kábíyèsí wọn tó mà padà dé sí ajá tó lọ ilé ẹkùn tó bọ̀ tí ó sì sí ní tó ṣe. Ó yẹ ká kírú ẹni bẹ́ẹ̀ kú oríire lálẹ́ ọjọ́ ẹ̀sùn ọdún kérésìmesì ní ọdún 2025 àwọn ajínigbé náà máa ya wọ ààfin ìlérè tó wà ní ẹkùn òrékè lágbègbè baba ńlá níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì jí ọba Samuel ọlánìpẹ̀kun àníwọ̀ àti ọmọ rẹ̀ ọkùnrin Ọláolú tó jẹ́ àgùnbánirọ̀ gbé. Wọ́n yìnbọn mọ́ olórí Felicia ọlánìpẹ̀kun lásìkò ìkọlù náà. Látìgbà náà ni àwọn aráàlú ó ní wọ́n ti ń sá sókè sá sódò láti lè gba kábíyèsí wọn kalẹ̀. Àwọn ajínigbé náà wọ́n ti ṣáájú láti dúnkokò pé àwọn máa gbẹ̀mí kábíyèsí àti ọmọ rẹ̀ táwọn mọ̀lẹ́bí wọn tí wọn ò bá san owó ìyọ̀ǹda 100 mílíọ̀nù náírà kó tó di wípé wọ́n mọ̀ dín owó ìtúsílẹ̀ náà kù sí 50 mílíọ̀nù náírà. Kábíyèsí ti gba ìyọ̀ǹda kúrò lákàtà àwọn ajínigbé báyìí lẹ́yìn tí wọ́n san mílíọ̀nù 12 náírà àti power bank méjì. Kọ́lọ́nsánú kó bá dá ètò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúrà gbọ́lúwa Tóyìn ló ń kàdùn ìsìn létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí a bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wà o a kú iṣẹ́ tàná adẹ̀kú múra ṣe tòní àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí o àmín.